14 chapter kan nínú Psalm tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe mistake tábà mo ti listen táwọn teaching kan ní Psalm 14. Psalm 14 àwọn èèyàn máa sọ wípé àwọn tó ń gba Ọlọ́run, àwọn tó ń sọ wípé kò sí Ọlọ́run, àwọn tí ò gba Ọlọ́run, àwọn atheist, àwọn tó ń sọ pé kò sí Ọlọ́run kankan ń bì kankan, ó lọ́wọ́ èèyàn máa ń sọ nípa Psalm 14. David ò sọ ń pa a máa sọ̀rọ̀ ń pa àwọn tí kò gba Ọlọ́run lóòótọ́, but àwọn tí David ń sọ yìí àwọn tó wà nílé Ọlọ́run ni o, tí wọ́n sọ nínú ọkàn wọn, wọn ò fẹ́nu wọn sọ pé kò sí Ọlọ́run o, wọ́n sọ pé Kìrìsìtẹ́nì làwọn o, èèyàn Ọlọ́run làwọn, ṣùgbọ́n nínú ọkàn wọn ni wọ́n ti sọ pé kò sí Ọlọ́run. Nínú ọkàn wọn kí lọ́lọ́run fẹ́ ṣe, kò sí Ọlọ́run kankan bí kankan máa ṣe, kò sí kankan tó máa ṣẹlẹ̀. Àwọn David ń sọ o, torí ẹni tó sọ pé kò sí Ọlọ́run, tá a mọ̀ pé kò tiẹ̀ gba Ọlọ́run gbọ́, kò wá lé Ọlọ́run, kò tiẹ̀ bá àwọn èèyàn Ọlọ́run ṣe, atheist ni, ó ti declare, ó ti sọ pé kò sí Ọlọ́run kankan bí kankan, kò mọ̀ fi Ọlọ́run, kò mọ̀ anything, ìyẹn wà lọ́tọ̀. Ṣùgbọ́n àwọn tí David ń sọ̀rọ̀ rẹ̀ ní Psalm 14 yìí, David ń sọ wípé àwọn eléyìí wọ́n ń gbé pẹ̀lú olódodo ni o, wọ́n wà pẹ̀lú olódodo níbi tí righteous wà làwọn náà wà o, ṣùgbọ́n wọ́n ń sọ nínú ọkàn wọn wípé kò sí Ọlọ́run kankan níbi kankan. So ọ̀rọ̀ ìyànjú wa ẹyọkan nítorí àkókò wa, ta ni Bíbélì pè ní òmùgọ̀ tàbí aṣiwèrè? Àwọn wo ni Bible tiẹ̀ sọ wípé òmùgọ̀ tàbí aṣiwèrè? Lórúkọ Jésù kò sómùgọ̀ lórí òkè Síónì, bọ̀tẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, òǹkálùkù á mọ̀ ibi tó ń wà nígbà tá a bá máa fi parí chapter 14. So àwọn wo là ń sọ ní David sọ wípé fún yìí gan? Kí ló dé tó concern David? Kí ló dé tó mú David lára tó fi kọ Psalm 14? Kí ló dé tí David kò yọra ẹ̀ kúrò pàápàá, kò sọ pé òun tó ń jó lódodo yìí, òun dẹ̀ ń gbé láàrin àwọn aláìwà bí Ọlọ́run yìí, kò exclude ara ẹ̀. Ó ní kò síyàn kankan tó dáa, pé Olúwa wò látòkè ó wọlé, ó ní pé kò síyàn kankan tó dáa, including David himself. So àwọn tí David sọ̀rọ̀ rẹ̀ ní Psalm 14, àwọn aláìwà bí Ọlọ́run ni o, kò sí pé wọn ò mọ̀ ń pa Ọlọ́run, wọ́n lóye ń pa Ọlọ́run o, àjọ ń lọ church ni o, pastor wà láàrin wọn, minister wà láàrin wọn, gbogbo ipò ló dì mú, wọ́n wà lórí òkè Síónì náà o, kò síbi tán wà, kò síbi tán wà. But David sọ pé àwọn aṣiwèrè yìí wọ́n wí ní ọkàn wọn pé Ọlọ́run kò sí, nínú ọkàn wọn ni wọ́n sọ síta, wọn àfẹnu wọn sọ, wọn à confess. Atheist á sọ fún yín pé kò sí Ọlọ́run bí kankan, a ti mọ̀ pé ẹni yìí ẹni tí ò gbàgbọ́ nínú Ọlọ́run rárá ni. Ṣùgbọ́n àwọn eléyìí wọn àfẹnu wọn sọ, nínú ọkàn wọn ni wọ́n ti sọ pé kò sí Ọlọ́run. Lè tí mo ṣe ńlá sí àkí ló ṣẹlẹ̀, àṣegbé ni, kò sí nǹkan kan tẹ́nìbọ̀dì máa ṣe, kò sí Ọlọ́run kankan, ṣé wọ́n rò pé Ọlọ́run gbàdúrà ni wọ́n ń tanra wọn. You see, irú àwọn yẹn David bá sọ̀rọ̀, àwọn yẹn ló léwu, àwọn yẹn ló léwu, because olódodo á rò pé ọmọ Ọlọ́run ni wọ́n. You see, ṣùgbọ́n wọ́n ń jẹ àwọn ọmọ Ọlọ́run bí ẹni tó ń jẹ búrẹ́dì ni o, wọ́n attack àwọn ọmọ Ọlọ́run torí pé àwọn ọmọ Ọlọ́run rò pé ọmọ Ọlọ́run náà lélẹ́yìí, wọ́n rò pé àjọ ń lọ sílé Ọlọ́run ni, àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni, àjọ jẹ́ mínísítà ni, wọ́n sì mọ̀ wípé nínú ọkàn wọn kò sí Ọlọ́run. Àwọn ò gbàgbọ́ pé Ọlọ́run wà nínú ọkàn wọn o, ẹnu nìkan lọ́lọ́run ti wà, ẹnu wọn ni wọ́n mọ̀ pé nínú ẹnu I'm a Christian, I'm a minister of God. Ọlọ́run máa kọ́ sọ fún yín pàápàá pé I'm a pastor. Ẹ̀yin lọ wo ọkàn wọn jìnnà sí Ọlọ́run pátápátá. So nǹkan tí David wà worried about nìyẹn. Àwọn títà wọ́n wà ń bẹ̀, a mọ̀ pé àwọn títà wà ń bẹ̀ tán gba Ọlọ́run rárá, ṣùgbọ́n àwọn tó ń sọ pé wọ́n ń bá wa gbé papọ̀, àjọ ń lọ sínú ìjọ, àjọ ń ṣiṣẹ́ papọ̀, ṣùgbọ́n kò sọ Ọlọ́run nínú ọkàn wọn, alágídí ọkàn ni wọ́n. Ọkàn wọn ti kún fún ìgbéraga àti ẹ̀gàn sí Ọlọ́run. Wọ́n bẹ̀rù, wọ́n mọ̀ pé ìdájọ́ wà, kò sí pé wọ́n mọ̀, but wọ́n fẹ́ wà convicted, wọ́n fẹ́ kí ẹ̀ka convict wọn, so wọ́n á máa hùwà bíi pé ọmọ Ọlọ́run ni wọ́n, torí pé wọ́n fẹ́ kán wà convicted. Wọ́n kórìíra òtítọ́. Tó bá ti gbọ́ truth,
bá ṣe ń preach báyìí ọ̀rọ̀ yẹn máa jó wọn lára ni wọn ò fẹ́ gbọ́ òtítọ́ bọ̀ ká sọ̀rọ̀ ní nǹkan tó kàn máa favour wọn tó máa bá ìwà wọn lọ that was a good sermon but òtítọ́ wọn kọ́ òtítọ́ yẹn ó máa ń ní wọn lára ni so kì í ṣe pé wọn lóye o wọ́n lóye ṣùgbọ́n wọ́n kọ̀ láti ní òye pé Ọlọ́run ń bẹ pé Ọlọ́run ń ṣèdájọ́ pé Ọlọ́run yìí ń wo gbogbo nǹkan kò sí nǹkan tọ́lọ́run yìí ò rí so tiwọn yìí is willful kí ni willful Yorùbá Minister Ọlọ́mọ willful ni wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n mọ̀ọ́mọ̀ ni kò ṣe pé bí àwọn ọmọ Ọlọ́run àwọn atheist àwọn Yorùbá Ọlọ́run wà rárá wọn mọ Ọlọ́run ọmọ tó ń jẹ́ Ọlọ́run ṣùgbọ́n àwọn eléyìí wọ́n mọ̀ pé Ọlọ́run wà ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ sọ wípé nínú ọkàn wọn kò sí Ọlọ́run kò sí nǹkan tó Ọlọ́run máa ṣe fún wọn so ìṣòro irú àwọn ẹni yìí kì í ṣe òye o tàbí pé wọ́n rí ẹ̀rí nǹkan tó Ọlọ́run ń ṣe wọ́n rí ẹ̀rí wọ́n rí pé òfurufú ń fi ṣe Ọlọ́run hàn àbí wọ́n rí ni wọ́n rí gbogbo iṣẹ́ tó Ọlọ́run ń ṣe they know kò ṣe pé wọ́n mọ̀ o so you can be a Christian and be a fool o lè jẹ́ Kristẹni kò sì jẹ́ aṣiwèrè tí Dáfídì sọ̀rọ̀ ń pa nítorí pé àwọn tí Dáfídì ń pè ní aṣiwèrè ni àwọn tí wọ́n kọ ìlànà ìwà rere Ọlọ́run sílẹ̀ báyìí lọ́lọ́run sọ pé ká ṣe ṣùgbọ́n tí wọn o bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́n ṣe ń ṣe fools reject God's moral standard for example nígbà tí pásítọ̀ bá lọ ń bá ìyàwó oníyàwó láṣepọ̀ tí pásítọ̀ lọ ń bá ọmọ ìjọ láṣepọ̀ tọ́lọ́run sì sọ wípé ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà nígbà tí pásítọ̀ lọ ṣe yẹn ṣé pásítọ̀ mọ̀ ìpọ́ Ọlọ́run máa ṣèdájọ́ òun ni no pásítọ̀ ń rò pé kò sí kan tọ́lọ́run máa ṣe ni pásítọ̀ ń sọ nínú ọkàn ẹ̀ ní pé kò sí Ọlọ́run kankan Ọlọ́run ò rí òun àìmọye ilé tóun ti ṣe 5 years ago kò sẹ́ni tó mọ̀ pàápàá ẹni tí Dáfídì bá sọ̀rọ̀ nìyẹn o so you know pé báyìí lọ́lọ́run ṣe sọ ṣùgbọ́n nínú ara rẹ ò ṣe àwọn kan tí ẹ ń pera wọn ní God help us wọ́n láwọn ran Ọlọ́run lọ́wọ́ láti ṣiṣẹ́ ni tó bá ráyè ẹ lọ wo Professor Dinley on YouTube ẹ lọ wo inspiration tọ́lọ́run fún brother yẹn tó fi ṣe movie yẹn ẹ̀rọ Ọlọ́run á bá yìí ẹ̀rí kan tó ṣẹlẹ̀ nínú ìjọ Professor Dinley 1 and 2 ẹ wo méjèèjì rí gbogbo àwọn tó ń pera wọn ní wọ́n ran Ọlọ́run lọ́wọ́ ni o wọ́n á lọ gba agbára wá láti ta lára àmọ́ fi ṣeṣẹ́ Ọlọ́run wọ́n láwọn ran Ọlọ́run lọ́wọ́ ṣé wọn àwa ń ṣògùn gan táwọn bá jómùgọ̀ kí ló fẹ́ jẹ́ ṣé èèyàn lè ran Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run tó dá ayé àti ọ̀run Ọlọ́run tó mọ iye yanrìn tó wà ńlẹ̀ Ọlọ́run tó mọ iye òjò tó ń rọ̀ Ọlọ́run tó mọ iye irun tó wà lórí mi ta ló fẹ́ ràn lọ́wọ́ but wọ́n ran Ọlọ́run lọ́wọ́ so kò ṣe pé inú ìjọ ló wà so kò ṣe pé wọn ò mọ̀ they know but wọ́n rò pé wọ́n gbọ́n ni Bible sọ pé wọ́n rò pé wọ́n gbọ́n pé ṣùgbọ́n bọ̀ tó òmùgọ̀ èèyàn ni wọ́n but wọ́n rò pé wọ́n gbọ́n so kò ṣe pé wọn lóye o wọ́n lóye dáadáa so in chapter 14 Dáfídì kàn ṣe àpèjúwe tó ní agbára ni wípé nínú ayé nínú ìjọ nínú community Ọlọ́run tá a wà yìí àwọn aláìwà bí Ọlọ́run pọ̀ láàrin wa so àwa àti àwọn aláìwà bí Ọlọ́run àjọ ń gbé papọ̀ ní àjọ wà papọ̀ ní o Dáfídì sọ pé ó léwu torí àdá wọn mọ̀ pé ó léwu wọ́n ń jẹ tálákà wọ́n ń jẹ bí búrẹ́dì ni o ìyẹn ni pé ẹni tó jẹ́ pé ìwọ mo gbọ́ ń pa bàbá kan tí wọ́n ló lóògùn gan nílùú kan ní Ondo State torí a ti ń wà lórí ẹ̀ kí n má po orúkọ bàbá yẹn ó di àtúnbí ó wá lọ chọ́ọ̀chì nígbà tó dé chọ́ọ̀chì lọ́jọ́ Sunday ńṣe lórí pé àwọn kan jókòó sórí àwọn kan torí ojú ẹ̀ ṣí orí nǹkan ló wá dìde ló wá ń lọ ní pásítọ̀ wá ní ẹ bá mi dá dúró kí ló dé bàbá ó ní ṣé nǹkan tẹ̀ ń ṣe inú ilé Ọlọ́run lélẹ̀ òun náà wọn kan tó jókòó sórí àwọn kan nílé Ọlọ́run pé ibi tóun ti ń bọ̀ kó kúkú padà síbẹ̀ you see so àwọn tí Dáfídì wà wọ́n rìdí ń pa ènìyàn wípé torí àjọ wà papọ̀ ni
ṣùgbọ́n nínú ọkàn wọn wọ́n ń fẹnu sọ pé ọlọ́run wà, but nínú ọkàn wọn wọ́n ń sọ pé kò sí ọlọ́run, kò sí ọlọ́run. Dáfídì ò yọra ẹ̀ kúrò o torí Dáfídì sọ wípé àfi kí gbàlà wá láti Síónì ni o, láti Síónì ni o, àfi kọ́lọ́run gbé gbàlà dìde. Torí Dáfídì fúnra ẹ̀ gangan ìyàwó oníyàwó Dáfídì bá lò. Lẹ́yìn tí Dáfídì ṣe yẹn tán, ó fẹ́ bo àṣírí yẹn kó má sẹ́ni tó máa mọ̀. Dáfídì tún ní kó bá wọn fi ọkọ ẹ̀ síbi tí ogun tó ti le jù. Ẹ lọ kà létà First Second Samuel pé ibi tí ogun ti le jù bá mi fi ọkọ ẹ̀ sí. Wọ́n fi sí, wọ́n pa ọkọ ẹ̀. So Dáfídì rò pàṣírí ti bò. Ṣé rí ọkàn wa ènìyàn yìí? Àfi kí Ọlọ́run gbà wá ni o. Tí ò bá jẹ́ wípé Olúwa gbé Jésù Kristi dìde, ọkàn ènìyàn burú o, ó burú jáì. Dáfídì fúnra ẹ̀ gan kò mọ̀ wípé òun lè ṣerú nǹkan tó ń ṣe yẹn. Nígbà tí wòlíì Nátánì tọ́lọ́run rán sí tó wá bá, 2 Samuel chapter 12 tabadélé kàkà. Nátánì sọ fún Dáfídì pé àwọn ọkùnrin méjì kan wà nílùú kan, ìkan olówó, ìkan kò ní nǹkan kan. Eléyìí tí ò ní nǹkan kan, ẹran kan péré ló ní. Nígbà tí èèyàn olówó yẹn tó sì lálejò, nínú ẹran títí ẹ̀ tó pọ̀ kò mú kankan ń bẹ̀. Ẹran tí ẹni tó jẹ́ pé nìkan péré ló nìyẹn, òun ló lọ mú, òun ló pa tó fi ṣe àlejò. Dáfídì ní ibi tó sọ dé oṣù tí tó. Ṣé ẹni tó ṣerú yẹn, ṣerú ìlú mi yìí ló wà? Nátánì yẹn ó ní òun máa pa ni. Ó tẹ̀ ti jọ́ọ̀jà ara ẹ̀. Ṣùgbọ́n torí pé Dáfídì rò pé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ó wà ní bíbò, kò sẹ́ni tó rí i. You see how the heart can deceive a man? Dáfídì rò pé kò sẹ́ni tó rí i. Ó ti clear, ó ti settle láàrin òun àti obìnrin yẹn nìkan ló mọ̀. Obìnrin yẹn gan kò mọ̀ pé òun ló pa ọkọ òun anyways. But ṣọ́lọ́run ò wá rí. Lákòókò tí Dáfídì ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, Dáfídì fúnra ẹ̀ gan fúùlù ni o nígbà tó ṣerú nǹkan bẹ́ẹ̀. Why are we saying this? Kóníkálùkù mọ ipò tó ń wà nílé Ọlọ́run la ṣe ń sọ eléyìí o. Nǹkan tí Dáfídì ṣe kọrú àwọn sáàmù yìí, torí Dáfídì ẹni tó fẹ́ràn Ọlọ́run ní gidi lóòótọ́ ni. Bá ṣe ń ṣe sáàmù ẹ máa rí pé ẹni tó fẹ́ràn Ọlọ́run ni. Ṣùgbọ́n ó kàn jẹ́ pé torí pọ́kàn èèyàn burú, Sátánì ráyè wọnú ọkàn Dáfídì láti ṣerú nǹkan tí Dáfídì ṣe. You see? Ọlọ́run fúnra ẹ̀ gan Genesis chapter 6 verse 5. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di pípọ̀ lé ayé, àti pé gbogbo èrò ọkàn rẹ̀ kìkì ibi ni. Ọlọ́run gan regret pé òun dá àwọn èèyàn. Nítorí pé tá bá ṣí inú àwa tá wà lórí òkè Síónì sí tá bá ń wò inú òye kankan nù wa, ẹ máa sọ pé kí ló dé, ẹ̀rù Ọlọ́run wá báyìí. Tẹ́ bá rọ́kàn èèyàn mìíràn, àdẹ̀jọ́ ń kààrọ̀ Ọlọ́run ni o, àjọ ń ṣeṣẹ́ Ọlọ́run ni o. Ẹ mọ̀ pé lọ́kàn wọn kò sọ Ọlọ́run rárá, lẹ́nu wọn nìkan lọ́lọ́run wà. So ọkàn èèyàn ó burú. So David is worried wípé kí ló lè gbà wá? Kí ló lè gbà wá gangan? Ó ní ọ̀rọ̀ chapter 14. Báwo la ṣe lè rí ìtúsílẹ̀? Báwo la ṣe lè rí ìgbàlà kúrò nínú ọkàn ọmọ ènìyàn tó burú jáì yìí? Báwo ni? Ẹ jẹ́ ká ka ìfẹ́ preach púpọ̀ mi tó anyway, jẹ́ ká chapter 14 la máa sọ̀rọ̀ tí n bá ṣe ń sọ̀rọ̀. Psalm 14 wisdom psalm ni, psalm ọgbọ́n ni, even though ó bẹ̀rẹ̀ pẹ̀lú òmùgọ̀, but psalm ọgbọ́n ni. But èmi pè ní prophetic psalm of the Messiah. Àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi pò ń bọ̀. Nítorí pé bí ọkàn èèyàn ṣe burú jáì yìí, tí kò bá sólùgbàlà, nǹkan á bàjẹ́. Àfi kólùgbàlà yà wá ni. Àfi kí Jésù Kristi yà wá ni. Dáfídì ń sọ. So verse 1 ó sọ wípé aṣiwèrè wílé ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí. Kò sọ pé ó sọ lẹ́nu rẹ̀ o. Kò sọ pé kò sọ Ọlọ́run. But nínú ọkàn rẹ̀ ó sọ pé kò sọ Ọlọ́run. I can do what I like. Kò sí kankan tó máa ṣẹlẹ̀. Ẹni tí Dáfídì pè ní aṣiwèrè nìyẹn. Ẹni tí ò gba Ọlọ́run náà lóòótọ́. Ẹni tí tó ń fẹnu ara ẹ̀ sọ pé kò sọ Ọlọ́run, òun náà aṣiwèrè ni. Mo kà nípa professor kan philosophy, àwọn tó ń kọ́ philosophy ní ìmọ̀ Yorùbá philosophy. Ó ń kọ́ wọn nínú class, ó wá ń sọ fún wọn wípé ó fẹ́ bi àwọn tó wà nínú class ní ìbéèrè 3. Ta ló ti
rí Ọlọ́run rí? Kò sẹ́ni tó dáhùn. Ẹ tó bá ti rí Ọlọ́run rí kó nawọ́ sókè. Kò sẹ́ni tó dáhùn. Okay. Ta ló ti fọwọ́ kan Ọlọ́run rí? Ẹ tó bá ti fọwọ́ kan Ọlọ́run rí kó nawọ́, tó ti fọwọ́ kan báyìí rí kó nawọ́ sókè. Kò sẹ́ni tó na ọwọ́ sókè. Ó ní okay. Ta ló ti rí hear, touch àti feel? Ta ló ti feel, tó ti really feel Ọlọ́run, bọ́lọ́run yìí bó ṣe wà gangan, tó ti feel ẹ̀, àbí tó gbọ́ tó ń sọ̀rọ̀ kétékété báyìí, tó ń bá sọ̀rọ̀, tájọ́ ń sọ̀rọ̀ face to face? Kò sẹ́ni tó nawọ́ sókè. Ó ní anyway, sí ìsọ́tì sẹ́ni tó nawọ́ sókè, ó ní kò sọ Ọlọ́run kankan bí kankan. Ìyẹn atheist nìyẹn, àwọn tí ò gba Ọlọ́run. Ọmọ tó jẹ́ Christian nínú kíláàsì wa nawọ́ sókè lẹ́yìn tó ti kọ́ sókè pé kò sẹ́ni tó gba Ọlọ́run. Ìyẹn wá nawọ́ sókè. Ó wá lóun náà ní ìbéèrè mẹ́ta tó fẹ́ bi gbogbo kíláàsì o. Instructor ní okay, go ahead. Ó ní ta ló ti rí ọpọlọ professor wọn rí? Kò sẹ́ni tó nawọ́ sókè. Ó ní ta ló ti fọwọ́ kan ọpọlọ professor wọn rí? Kò sẹ́ni tó nawọ́ sókè. Ó ní ta ni ọpọlọ professor wọn ti bá sọ̀rọ̀ rí? Kò sẹ́ni tó nawọ́ sókè. Ó ní therefore professor wa kò lọ́pọlọ. Gbogbo kíláàsì wa wà pandemonium. Ṣé professor yẹn lọ́pọlọ lóòótọ́? Kò lọ́pọlọ. Kò lọ́pọlọ. Bó ṣe rí fún àwọn atheists nìyẹn, ìyẹn àwọn tí kò tó sọ pé kò sọ Ọlọ́run. So àwọn yẹn wà lọ́tọ̀. Àwọn ni Jésù pè ní harvest, ká lọ harvest wọn wá síta. Ṣùgbọ́n àwọn tó wà nínú Ọlọ́run, David wà worried about àwa gangan tó wà nílé Ọlọ́run. Ohun yẹn gangan ló ń dùn Dáfídì. Ó ní torí wọ́n ti sọ pé kò sọ Ọlọ́run, òun ló ṣe ń ṣe ìwà ìbàjẹ́. Wọ́n ń ṣe iṣẹ́ ìríra, iṣẹ́ tá a gbọ́dọ̀ tí ò ṣe é fi hàn ta, òun ni wọ́n ń ṣe. Ó ní ó wá conclude pẹ̀lú wípé kò sí ẹni tí ń ṣe rere o, including òun Dáfídì fúnra ẹ̀ o, pé kò síyàn kankan tó ń ṣe rere. Tabadẹ̀ ka Romans 3 verse 10, akọ síbẹ̀ náà wípé gẹ́gẹ́ bí a ti kọ pé kò sí ẹni tí ń ṣe olódodo, kò sí ẹnìkan. Kò sí o. Gbogbo wa nínú ẹ̀ṣẹ̀ la gbé bí wa o. Nínú ẹ̀ṣẹ̀, wọ́n bí wa sínú ẹ̀ṣẹ̀ yẹn ni. Thank God for Jesus Christ. Tí ò bá jẹ́ Jésù Kristi, èèyàn mi á paint ayé red. Thank God for Jesus o. Thank God for the Holy Spirit. Ọkàn èèyàn burú jáì. Ẹ̀ka jẹun, ọmọ ìyá, ọmọ bàbá. Nínú ìjọ Ọlọ́run tájọ́ ń ṣiṣẹ́ papọ̀. Tẹ́tí máa rò pé ìránṣẹ́ Ọlọ́run gidi lélẹ̀ tó jẹ́ pé nínú ọkàn rẹ̀ kò sọ Ọlọ́run dẹ̀ ni. So David ń conclude pẹ̀lú pé kò sí ẹni tí ń ṣe rere o, kò sólódodo kankan níbì kankan. Ìwé Micah chapter 7 verse 2, ó ní onínú rere ó ti run, ìyẹn ni pé ó ti perish kúrò nínú ayé, kò sí mọ́. Micah ní pé kò tiẹ̀ sí onínú rere kankan. Ó ní kò sí láyé. Ó ní kò sì sí olótìtọ́ kan nínú ènìyàn. Ta lè sọ pé lọ́mẹ́lẹ̀ wá olótìtọ́ ni. Ó ní gbogbo wọn, wọ́n kàn máa ń ba fún ẹ̀jẹ̀ ní olúkúlùkù wọn. Wọ́n ń fi àwọn dé arákùnrin wọn ni. Nínú ìjọ lẹ́mọ̀ àti rẹ̀ tó máa ń set trap fún another person. Nínú ìjọ ni o. Minister kan set trap fún minister mìíràn. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n ní Ọlọ́run? Ṣé wọ́n bẹ̀rù Ọlọ́run? You see why David is worried? Kó wá jẹ́ pé ìtaná ti ẹ̀ wà, okay, a máa lọ wàásù fún wọn. Ṣùgbọ́n nínú ilé Ọlọ́run ńkọ́? How do you know them? How? Verse 2, ó ní Olúwa bojú wò láti ọ̀run. Ìyẹn ni pé Ọlọ́run bojú wọlẹ̀ látọ̀run sára àwọn ọmọ ènìyàn. Láti wò bí ẹnìkan wà tí òye yé, tí ó sì ń wá Ọlọ́run. But Ọlọ́run ò ríyàn kankan o. Pé ṣá rí ẹni tí òye yé àbí ẹni tó tiẹ̀ ń wá Ọlọ́run. Mo bá ká máa ronú ara wa pé òye ti yé mi ń tèmi, èmi ti gba Jésù Kristi. Èmi ti ń wá Ọlọ́run. Lẹ́yìn tí oore ọ̀fẹ́ tí Jésù Kristi dé, tá gba Jésù Kristi sínú ayé wa, tá sì ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tá ń fi ọ̀rọ̀ Ọlọ́run tá fi ń ṣe amọ̀nà wa lójoojúmọ́, tá ti gba agbára ẹ̀mí mímọ́, tágbára ẹ̀mí mímọ́ ló máa sọ fún wa wípé má ṣe lè, má ṣe lè. Onígbà yẹn la ṣe lè sọ wípé à ń wá Ọlọ́run. Àìmọye ìgbà tí n bá fẹ́ ṣe nǹkan mi tẹ́kọ̀ọ́ Spirit ló máa sọ fún mi pé you can't do that. Ìran tó ti wá òun ṣe bẹ́ẹ̀. Lọ́kàn mi mo ti fẹ́ ṣe kinní yẹn tán. Àfi tí n bá gbọ́ Spirit tó máa sọ wípé no, you can't do that. Màá wá sọ pé okay, all right Lord, okay. You see?
So it takes the Holy Spirit to help me o. Àtàwa náà gbogbo wa. It takes the Holy Spirit o. Ẹ̀mí Ọlọ́run tó ń gbénu wa. Onìkan ló ràn wá lọ́wọ́ o. Tí ò bá sẹ́mi Ọlọ́run yẹn ń bẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ̀ ní ṣe. Ẹ máa gbọ́ Kìrìsìtẹ́nì mìíràn tó máa sọ wípé má rò pé torí pé mo ti jẹ́ born again o. Tí n bá dì pẹ̀lú ẹ̀wọ̀n gan wàá mọ̀. Ẹ jọ̀ọ́ ṣé Kìrìsìtẹ́nì nìyí? Mú ti chọ́ọ̀chì kúrò, mú ọkàn ti chọ́ọ̀chì kúrò. Jẹ́ ká jọ face ara wa. Ṣé ẹ wò kọ́lọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So Olúwa bójú wọlẹ̀ látòkè ọ̀run. Olúwa wo ọmọ ènìyàn rí pé kò sí. Wọ́n ti ẹ̀ lóye. Wọ́n wá Ọlọ́run. Romans 3:11 Apostle Paul sọ ń bẹ. Ó ní kò sí ẹni tí ò yéye. Kò sí ẹni tí ó ń wá Ọlọ́run. Kò sí. Apostle Paul yẹn fún rẹ̀ gan kò yọ ara rẹ̀ kúrò. Ó fún rẹ̀ gan sọ. Ó ní àwọn rere tó ń bá fẹ́ ṣe. Ó lóun ò kì í ṣe. Ó láwọn kan tóun ò fẹ́ ṣe gan-an. Ó láwọn yẹn ló máa ń ṣe. Ó ní who will deliver this body? Body burúkú tó máa ń jẹ́ kóun ṣe nǹkan tóun. Ó ní who will deliver me from this body? That's the great Apostle Paul ló sọ bẹ́ẹ̀. So òun ló ṣe pàtàkì tá láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́. Nígbà tí Ọlọ́run sọ pé meditate on this word day and night kò parọ́ o. Torí ẹ tó bá fẹ́ gbé ìgbé ayé rere tó fẹ́ jẹ́ olótìtọ́ títí dópin tí kò sí bó ṣe lè ṣe tí ò bá ka ọ̀rọ̀ Ọlọ́run yẹn lọ́jọ́ kan. Kò sí bó ṣe lè ṣe tí ò bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́jọ́ kan. Kò sí o. Ọkàn èèyàn burú jáì. Ó burú jáì. Ó burú. So verse 3 ó ní gbogbo wọn ni ó sì jùmọ̀ ya sí apá kan. Àwọn èèyàn ti ya sápá kan. Wọ́n sì di eléèrí pátápátá. Kò sí ẹni tí ń ṣe rere. Kò sí ẹnìkan. Nígbà tí èèyàn kan lọ bá Jésù Kristi, ó ní good master. Jésù ní why are you calling me good? Kí ló tó pè mí ní rere? Jésù sọ fún, ó ní kò sí èèyàn kankan tó jẹ́ ẹni rere yàtọ̀ sí Ọlọ́run. Ọlọ́run nìkan ló jẹ́ ẹni rere. Gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ọlọ́run nìkan ló jẹ́ ẹni rere. Kò sí ẹni rere kan. So tá bá ka Romans 3 àwọn nǹkan tó wà ní Psalm 14 yìí Apostle Paul repeat wọn. Irú verse 3 yẹn ó repeat ẹ̀ ní Romans 3 verse 12. Verse 4 ó repeat ẹ̀ náà ní Romans 3 verse 4. So verse 4 sọ wípé gbogbo àwọn tí ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ kò há ní ìmọ̀. Ìyẹn ní pé gbogbo wọn tí ń ṣiṣẹ́ tó ń ṣe ẹ̀ṣẹ̀ yìí wọn nímọ̀ ni. Torí tó bá nímọ̀ wọ́n mọ̀ pé ìdájọ́ Ọlọ́run ti di dandan. Even though wọ́n ń bẹ̀rù ìdájọ́ yẹn díẹ̀díẹ̀, kò ṣe pé wọ́n bẹ̀rù ìdájọ́ yẹn bọ̀ wọ́n rò pé ìdájọ́ yẹn sì lè pẹ́. Sátánì á tàn wọ́n jẹ pé ìwọ tiẹ̀ ti lè lọ tán ó lè jẹ́ pé àwọn ọmọ ẹ ló máa jẹ̀yà ẹ̀. Má worry, àwọn ọmọ ẹ ló máa jẹ̀yà ẹ̀. Àbí o tiẹ̀ kúkú lọ́mọ gan, so bóyá o máa escape judgment yẹn. Ó kú escape nǹkan kan. Tó bá mu jẹ láyé, ò ní mu jẹ nígbà tó bá dọjọ́ ìdájọ́. Because God is a righteous judge o. Adájọ́ má ṣèké lọ lọ́run. Kò sí nǹkan téèyàn bá ṣe téèyàn ò ní gba ìdájọ́ ẹ̀ o. Kò sí. So Dáfídì sọ pé àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ yìí ṣé wọ́n ní ìmọ̀ ní pé ìdájọ́ máa dé. Torí Dáfídì fún rẹ̀ nígbà tó ṣẹ̀ ó gan rí ìyà ẹ̀. In fact torí ìyà tó jẹ ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ tó jẹ ló ti sọ pé 70 lọ́jọ́ òun. Ọlọ́run kò sọ pé 70 lọ́jọ́ wa. Òun náà jẹ ìyà yẹn kò easy. Ṣé mọ̀ ìdà yẹn kò tí ì depart from Israel bí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ọlọ́run sọ fún ìdà tó fi pa Ùráyà. You see, torí Ọlọ́run adájọ́ má ṣèké lọ lọ́run. Ọlọ́run láti ṣèdájọ́. Tí ò bá ṣèdájọ́, that will make God unrighteous. And he's a righteous God. That's why tó jẹ́ pé kò sí nǹkan tá a máa ṣe tí ò ní consequence. Ọlọ́run ò ní sọ pé má ṣe, but ó ti fòfin sílẹ̀. But tó bá ti decide pé Ọlọ́run nìyẹn, kò sọ Ọlọ́run bí kankan èmi fẹ́ ṣe. Be ready for the consequences ọmọdé. There's something you can do about it. Nígbà tó bá wá dé àwa máa gbé prayer point káàkiri. Àwa dìbẹ̀ ní pé Ọlọ́run ò kì í gbọ́ àdúrà. Ṣùgbọ́n àwa fúnra wa mọ bí tá ti ṣí. A fẹ́ make God unrighteous. Kọ́lọ́run fojú jù nǹkan tá ti ṣe kó gbàgbé gbogbo ẹ̀ kó dẹ̀ máa ṣe nǹkan tá fẹ́ fún wa. We cannot coerce God into doing anything. Kò possible. Ẹ wo jẹ́ ká máa ka Bible wa lọ. Okay, verse 5. Ó ní níbẹ̀ ni ẹ̀rù bà wọ́n gidigidi. Ṣé rí? Ẹ̀rù bà wọ́n ọkàn sọ síta o.
wọn sọ síta ni o, ẹ̀rù bà wọ́n. Nítorí Ọlọ́run ń bẹ nínú ìran olódodo. Àwọn gan mọ̀ pé Ọlọ́run ń bẹ nínú ìran, pé God is a God of generation o. Ọlọ́run Abraham ni, ó di Ọlọ́run Isaac, ó tún di Ọlọ́run Jacob tí ń ṣe Ọlọ́run Israeli. Ṣé rí ìran mẹ́ta lọ dé ìran mẹ́rin orí àwọn Israeli 12 tribes. Ìran irú ìyá wa ní Olúwa ń sìn, àwọn ọmọ tán bí, as far as God is concerned, Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀, nítorí God is a God of generation. Tán bá tẹ̀sọ́ pé àwọn ò fẹ́ sin Ọlọ́run, Ọlọ́run máa wá bó ṣe máa mú àwọn ọmọ yẹn wá sọ́dọ̀ òun, nítorí májẹ̀mú tọ́lọ́run ti ní pẹ̀lú ìyá wa ní Olúwa. You see, bó ṣe máa lọ nìyẹn o, sórí ìran. God is a God of generation. Àwọn people yìí they know ipe táwọn bá mú jẹ ọmọ táwọn bá bí kò ní mú jẹ. Àti pé àwọn olódodo tó ń ṣèkà sí yìí, Ọlọ́run máa rántí àwọn ọmọ olódodo. Ọlọ́run máa gbèjà àwọn ọmọ olódodo, nítorí náà ẹ̀san ó di dandan kẹ́san dé. So they know, wọ́n bẹ̀rù, kò ṣe pé wọn kì í bẹ̀rù, but wọ́n kàn sọ pé kò sọ Ọlọ́run ni. Kọ́lọ́run tó gbèjà, ìkan ti bàjẹ́ jàre, you know, it's okay. They can go ahead and do what they want to do. Verse 6, ó ní ẹ̀yin dójú ti ìmọ̀ àwọn tálákà, ṣùgbọ́n Olúwa lé ààbò rẹ̀. Ẹ̀yin máa ń fi àwọn tálákà, àwọn tó tẹ̀mọ̀ kó gbàgbọ́ pé àwọn eléyìí ò dá kankan mọ̀. Èmi tí mo ti lọ gba agbára, èmi tí mo lè di anything láti lọ ká wọn mọ́. Mo ti set trap fún wọn, kí ló mọ̀? Bible nìkan ló mọ̀. Dáfídì sọ pé ṣùgbọ́n ẹ gbàgbé pé Olúwa lé ààbò ẹni tó gbàgbọ́. God is our refuge. Olúwa lé ààbò ẹni tó gbàgbọ́. Bó ti wù kí ẹ fi ẹni kékeré ṣẹ̀sín tó, ẹni tó tẹ̀rọ pé kékeré ni nínú Ọlọ́run, ẹ gbàgbé pé Olúwa ó jẹ́ ààbò fún. Olúwa ní ààbò ẹni tó bá ti jẹ́ olóòtítọ́, ẹni tí kò fi nǹkan mìíràn pẹ̀lú Ọlọ́run, tó jẹ́ pé Ọlọ́run yìí nìkan ló gbà tó sì jókòó tì. Olúwa ní ààbò wa. Olúwa ní ààbò wa. Verse 7 wá sọ pé ta ni yóò fi ìgbàlà fún Israeli? David conclude wípé nítorí gbogbo èèyàn ló ti ṣẹ̀ o, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run o. Gbogbo èèyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Kò síyàn kankan ta lè sọ wípé ẹni yìí olódodo ni. So nígbà tí gbogbo èèyàn bá ti ṣẹ̀ báyìí, a dẹ̀ mọ̀ pé source ẹ̀ṣẹ̀ yìí láti ìgbà Adam àti Éfà ni. Adam ló ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àti Éfà. Nígbà tí wọ́n ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí, orí Sátánì ti gba mandate tọ́lọ́run fi fún wa, agbára gbogbo nǹkan tọ́lọ́run fi fún wa, ó ní Adam ti fi ẹ̀ṣẹ̀ ló ti fi dá sílẹ̀. So òun ló ṣe wá ń bí gbogbo èèyàn sínú ẹ̀ṣẹ̀. So nínú ẹ̀ṣẹ̀ làwọn ìyá wa gbé bí wa sí. So èèyàn ń dàgbà. Ẹ máa rí ọmọ kékeré tí ọmọ ọdún méjì tó ṣẹ̀ ń sọ̀rọ̀, tó máa ń ṣe nǹkan, tẹ́ máa ní pé ta ló ṣe é? Not me o. Ta ló kọ? Not me. Ta ló kọ? Pé mọ̀ pé ẹ̀ṣẹ̀ yẹn, kíní yẹn ti wà lára ni. Wọ́n bí wa bí ni. Afẹ́ tó bá fẹ́ tán ra ẹ̀. Ṣùgbọ́n thank God for Jesus Christ. So David wá ń bẹ̀bẹ̀ ni pé ta ni yóò fi ìgbàlà fún Israeli? Gbogbo wa ní Israeli o. Ta ló máa wá gbà wá là báyìí? A mọ̀ pé ṣe yìí ọkàn wa burú jàre. Ta ni ó máa wá gbà wá là? Ṣùgbọ́n David wá ń sọ wípé láti Síónì jáde wá, ìgbàlà máa wá o láti Síónì. Ṣé mọ̀ pé Síónì ní New Jerusalem tó ń bọ̀ látọ̀run. Jésù Kristi ọmọ bíbí Ọlọ́run. Jerusalem mean peace, àlàáfíà. Ọmọ aládé àlàáfíà ń bọ̀. Ọmọ aládé àlàáfíà ń bọ̀. Ìgbàlà máa jáde. Pé ká má sọ̀rọ̀ ìtínú o. Ìgbàlà máa jáde láti Síónì wá. Nígbà tí Olúwa bá mú ìkólọ àwọn ènìyàn rẹ̀ padà. Torí Sátánì ti gba ìkólọ nígbà tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀. Ó ti gba gbogbo nǹkan tọ́lọ́run ti fi fún àwọn ọmọ ènìyàn. Ṣùgbọ́n Dáfídì wá sọ pé Olúwa máa mú ìkólọ Síónì padà. Nígbà tí Olúwa bá sì mú padà,
Jákọ́bù yóò yọ̀, inú Ísírẹ́lì yóò sì dùn. Ìyẹn ni pé ńgbà tí Jésù Kristi bá dé, gbogbo nǹkan tí Sátánì tó ti gbà lọ́wọ́ wa, òní Jésù Kristi máa dá padà fún wa. A wá di olódodo nínú Jésù Kristi, nítorí kò sí ìwà wa tá lè hù tó lè jẹ́ ká di olódodo. Ṣùgbọ́n tí Jésù bá dé, àsọtẹ́lẹ̀ ní Dáfídì ń sọ o nígbà tó fi kọ sáàmù yìí, nígbà tí Jésù bá dé, tí ọmọ aládé àlàáfíà olùdáǹdè yìí tó bá dé, ó máa mú gbogbo ìkólọ àwọn nǹkan tí Sátánì ti gbà, ó máa dá padà fún wa. Inú Jákọ́bù á wá dùn, gbogbo Ísírẹ́lì á sì wá yọ̀, inú Ísírẹ́lì á yọ̀. Nígbà tá a bá dé Psalm 126, we will hear more, a gbọ́ more nípa verse 7 yìí, ìkan tí Dáfídì mí nípa verse 7. So Dáfídì sọ àsọtẹ́lẹ̀ ni pé ìgbàlà ayérayé yóò jáde wá láti Síónì, láti Jerúsálẹ́mù tuntun, àti àwọn ènìyàn Ísírẹ́lì yóò nípa nínú rẹ̀. Àwọn ará Ísírẹ́lì yìí sì tí wọ́n ti gba Jésù yìí, wọ́n nípa tó Ọlọ́run ní májẹ̀mú pẹ̀lú Abraham. Tẹ́ bá ka Revelation máa rí pé Ọlọ́run ti pèsè ààyè sílẹ̀ fún wọn láti jẹ́ káwọn náà ní oore ọ̀fẹ́ láti gba Jésù Kristi. Ọlọ́run yóò mú ìdáǹdè rẹ̀ wá fún àwa ènìyàn. Ìlérí tọ́lọ́run ṣe fún Dáfídì náà nìyẹn, nítorí Dáfídì gbàdúrà pé k'Olúwa kó gbólùdáǹdè dìde o, tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò sólódodo kankan tó wà níbì kankan o. 2 Corinthians chapter 5 verse 21. 2 Corinthians chapter 5 verse 21. Ó sọ pé nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Nítorí ẹlẹ́ṣẹ̀ paraku ni wá, ṣùgbọ́n tá bá ti wá gba Jésù Kristi, Olúwa ti wá fi Jésù Kristi, ó wá fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, gbogbo ẹ̀ṣẹ̀ wa àwa kó sórí Jésù Kristi, àwa gba òdodo ti Jésù Kristi. So àwa lè sọ wípé olódodo ni wá, àwa ń ṣe fúùlù mọ́. Ṣùgbọ́n lọ́tàn tí tá bá gba Jésù Kristi, tá wá ti di righteousness, tá di olódodo nu Jésù Kristi, fúùlù ni. Àtẹni tó bá sì ń sọ nínú ọkàn rẹ̀ tó sì ń sọ pé tí sí Ọlọ́run, fúùlù sì ni o. Ẹni tó bá sì ń kọ ìlànà Ọlọ́run sílẹ̀, tó ń ṣe nǹkan tó wù nínú ọkàn rẹ̀, ẹni náà ó kàn fẹnu jẹ́wọ́ Ọlọ́run ni o, kò gba Ọlọ́run o. So kò sí nínú olódodo o, kò sí nínú olódodo. So God makes us worthy when he put our sins and their penalties upon Jesus Christ. He took the righteousness of Christ and put it in us. Mo fẹ́ kó yí àwọn táwọn bá gbọ́ Yorùbá ni. So instead ìdájọ́, oore ọ̀fẹ́ la rí gbà nígbà tí Jésù Kristi ti dé. Instead of ìparun, ìgbàlà la rí o. Àwa nípa wá ro nítorí Jésù Kristi ti mú ìgbàlà wá. Instead of death, dípò ikú, ìyè, òní Jésù Kristi òun ló mú wá fún wa. Tí ò bá jẹ́ Jésù Kristi, kí làbá máa wí? Òní ọ̀rọ̀ gbogbo àwa èèyàn. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Romans chapter 10 verse 9. Romans 10 verse 9. Ó sọ wípé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Ọlọ́run jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Ẹ gbọ́ o, ó ní tí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́, kò ṣe nínú ọkàn rẹ tó kàn máa sọ pé mo gba Jésù nínú ọkàn mi. Ó láti fi ẹnu rẹ jẹ́wọ́ wípé mo gba Jésù Kristi yìí. Then kó wá gbàgbọ́ nínú ọkàn rẹ wípé lóòótọ́ mọ̀ ní Jésù Kristi yìí kú, ó sì jíǹde kúrò nínú òkú lọ́jọ́ kẹta o. Lóòótọ́ ni. Nítorí náà àtọkàn mi àti ẹnu mi ló mọ̀ wípé Ọlọ́run wà. Kì í ṣe pé bóyá ẹnu mi sọ pé Ọlọ́run wà, but ọkàn mi sọ pé kò sọ Ọlọ́run. Ẹnu mi sọ wípé Ọlọ́run wà, ọkàn mi sì ń sọ wípé Ọlọ́run wà. Ká máa rántí o, Psalm 14 rán wa létí wípé Ọlọ́run ń bẹ ni o. Tí a bá sì ti jẹ́wọ́ pẹ̀lú ẹnu wa pé Jésù Kristi òun ni Ọlọ́run, a ti jẹ́ ọlọ́gbọ́n, a kì í ṣe òmùgọ̀ mọ́. Ṣùgbọ́n as much as a bá kàn fẹnu wa sọ,
tí ọkàn wa dẹ̀ sọ pé kò sọ ọlọ́run bí kankan, òmùgọ̀ṣì lẹ́ni náà o, òmùgọ̀ṣì ni. So ẹ jẹ́ ká sátọ̀ Jésù wá, ẹ jẹ́ ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ jẹ́ ká fọ̀nà èṣù sílẹ̀. Kò sẹ́ni tó lè ran ọlọ́run lọ́wọ́. Sátánì ó ń tàn àwọn ènìyàn ni. Kò sẹ́ni tó lè ran ọlọ́run tó ranra ẹ̀ lọ́wọ́. Ẹ jẹ́ tó bá mọ̀ pé ìkan tá a sọ lẹ́ni Psalm 14 yìí, bóyá ìwọ tiẹ̀ sọ lẹ́nu ara rẹ pé kò sọ ọlọ́run kankan, àwọn ilé kan tán ra wọn ni, ìwọ tiẹ̀ tí gba ọlọ́run rí, atheist ni ẹ́, oore ọ̀fẹ́ wà fún ọ. Tọ́ wò ni kò sì rí pé rere lolúwa. Oore ọ̀fẹ́ wà fún ọ láti gba Jésù Kristi sínú ayé rẹ. Jésù ọlọ́run wà o. Nígbà tá a wà ní secondary school, a máa ń kọrin kan wípé àṣìwèrè ènìyàn wípé ọlọ́run kò sí. Àṣìwèrè ènìyàn wípé ọlọ́run kò sí. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ mo rójò tí rọ̀, mo rẹjà tí ń wẹ̀, mo gbóhùn kan kọrin, ọlọ́run ń bẹ. Àṣìwèrè èèyàn nìkan ló máa sọ pé kò sọ ọlọ́run o. Tá bá tiẹ̀ wo ara wa bọ́lọ́run ṣe dá wa, ṣé ẹ rò pé ẹranko ló kàn di èèyàn? Gbogbo nǹkan tọ́lọ́run fi sí wa lára, ọlọ́run tó ni, ó tó ni, ó tó ni bó ṣe dá ara wa. Kákan wo ayé ara wa nìkan, a mọ̀ pé ọlọ́run ń bẹ, ọlọ́run ń bẹ. So oore ọ̀fẹ́ wà fún ọ. Ìwọ tó jẹ́ pé ò gbà pé ọlọ́run ń bẹ, ò tí ì fẹnu ara rẹ sọ́rí, oore ọ̀fẹ́ wà. Àti ìwọ tó jẹ́ wípé ó kàn wà nínú Jésù ni o, ṣùgbọ́n ọkàn rẹ kò gbà pé ọlọ́run ń bẹ. Ìwọ gangan Dáfídì ń bá sọ̀rọ̀ lénìí. Ewu àìnípẹ̀kun ló wà fún ẹni tí kò bá gba ọlọ́run o. Eternal damnation ni o. Iná àìnípẹ̀kun ni o. Iná ajónirun ni o. Kò sẹ́ni tó lè mú ìdájọ́ ọlọ́run kúrò o. Kò sí. Ọjọ́ kan ń bọ̀ tí pè máa dún, tí àwọn òkú nu Jésù tó máa dìde. Lọ́jọ́ náà tó bá ti sí nínú Jésù Kristi, ọwọ́ òsì ọlọ́run ló ń lọ, iná ajónirun ni. Ọwọ́ ọ̀tún ọlọ́run, òun ni ìmọ́lẹ̀, òun ni ìyè, òun ni ìyè. Ọlọ́run ò dẹ̀ kí ń fipá múyàn, but oore ọ̀fẹ́ wà fún ọ. O ò fẹ́ ká pè ẹ́ ní fool mọ́. Mo rántí tí n bá ti rántí scripture tó sọ pé anger rests in the bowels of fool. Tí n bá ti fẹ́ bínú, màá ya rántí pé I'm not a fool. Màá ya kúrò lórí ẹ̀. Ó tó bá ti mọ̀ pé o ò fẹ́ ṣe fool, o ò fẹ́ kán máa pè ẹ́ láṣìwèrè, o ò fẹ́ yàtọ̀ sọ́wọ́n tó wà ní Psalm 14 yẹn. Jẹ́ ká jọ gba àdúrà. Gba Jésù Kristi sínú ayé rẹ. Today is the day of salvation. Tó bá delay, ọ̀la lè pẹ́ jù. Gba Jésù Kristi lénìí. Ká lè kọ orúkọ rẹ sínú ìwé ìyè, kí wọn náà lè di olódodo, kó lè di olótìtọ́ nínú Jésù. Nítorí kò sí wà kankan tó lè hù tó lè sọ ọ́ di olótìtọ́ àbí olódodo. Jẹ́ ká jọ gba àdúrà. Tó bá mọ̀ ipò rẹ́dí àti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ wípé ó kú ní ọjọ́ kẹta, ó sì jíǹde kúrò nínú òkú. Èmi náà fẹ́ bá ọ jíǹde. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Tó bá ti fi ẹnu confess, tó dẹ̀ fi ọkàn rẹ gbà lóòótọ́
tó sì ń gbé ìgbé ayé mímọ́ tó fi èṣù ayé àti ẹ̀ṣẹ̀ tó fi sílẹ̀ pátápátá. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run, wọ́n á sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè, wọ́n á máa kọ́ mansion tiẹ̀ náà. Lọ́jọ́ náà àjọ ríra wa, àjọ yọ̀ mára wa. Àwa tá ti wà nínú Jésù Kristi, ẹ jẹ́ má jẹ́ ká fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré. Ẹ jẹ́ ká make sure pé everyday à ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìrìn àjò yìí, ẹni tí ò bá ka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́, tí ò sì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́, kò sí bó ṣe fẹ́ ṣe rìnrìn yìí o. A ti gbọ́ pé ọkàn ènìyàn burú jáì, ọkàn ènìyàn burú jáì. Ká má fún ọkàn wa láyè láti ṣe nǹkan tí kò yẹ kí ọmọ Ọlọ́run kó ṣe. Olúwa á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ máa ṣọ́nà, kẹ̀sì máa gbàdúrà.